وكان تاقق صفر سلم محمد صلى الله عليه وسلم لكم ولا نبينا ما ولا يقول وتسالي يقول أقواني الحمد لله يقول إبني إن شاء الله لكم بأقوى آمين لكم بأقوى آمين اللهم دعوا ولايا آمين àmọ́ síwájú ohun gbogbo tábà ṣe àbíká ti ọ̀dọ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam káfí bẹ̀rẹ̀ tábà ṣe ní ìbáfẹ́ káàdù àwọn ọgbà àṣàlátì ní kó ṣe kó jí sánà Muhammad sallallahu alayhi wa sallam àti wá ṣe méjì ẹlẹ́kẹta gẹ́gẹ́ bí àdáadà láì ta wà yìí kápẹ́ Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammadin ala sayyidina Muhammadin wa ala alihi وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم آمين 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 يا الله ربي أنعمت فزد آمين اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك آمين الحمد لله على كل نعمة وأسأل الله من كل خير آمين وأعوذ بالله من كل شر آمين àwọn bàbá dáa dúpẹ́ púpọ̀ fún Olúwa الحمد لله gbogbo ètò ọwọ́ náà ló wà remote control ọwọ́ sí lọ́dọ̀ lè kà lọ́wọ́ lọ àná là ń sọ níbí kọ́dà à ń sọ àtàwátà àwọn àtẹ̀yìntẹ̀ ń gbọ́ ẹ̀mí wọ́n mọ̀ pé bọ́yá àròsù ẹ̀mí wọ́n mọ̀ wí pé bọ́yá àròsù àmọ́ bọ́yá àwọn náà lọ́dọ̀ akẹ́mi wọ́n mọ̀ wí èèyàn gbọ́dọ̀ pa á ní dandan pé dandan ní jẹ́kọ̀ ti tọ́lọ́hun ọba tó wá gbà lérò bẹ́ẹ̀ ní gbogbo alábìlẹ̀ ìsìlámì láyé lè ní irú tó ṣẹlẹ̀ sí wa yìí náà ní ṣẹlẹ̀ sáwọn náà lọ́wọ́ àwọn tí wọ́n bá tiẹ̀ sínú lónìí wọ́n bá wà wọ́n kéré àdúgbò fọlọ́hun ètò tọ́lọ́hun ìgbàtà dàníyàn náà gbàtà bẹ̀rẹ̀ 30 àbí 29 náà ni a pè é ọba tó ní kí a máa wá tòun tí bó ṣe gbóná rírí tó náà ayé ọ̀kan yìí ọlọ́run fi dààmú wà ìrọ̀rùn kí ló kù máa nìsí ọlọ́run ní fi ní wá lára ọba tó ní abẹ́rẹ̀ pẹ̀lú bísmìlá ọ̀sàmí látàrọ lẹ́rin ọlọ́run dákun ẹnu wọn tó kù sí iná mọ́jì ó yíwọ́ o ẹnu wọn tó kù sí iná mọ́jì ó yíwọ́ bárkọ̀lá lẹ́bí ọdọ́ ọlọ́run ọba tó wá sí tọ́nà onírọ̀rùn báhùn tàà tún ti ń sọ̀kalẹ̀ lọ bí wa akhiru da'wahum alhamdulillahi rabbil alamin kú ní wà kankan ti inú Al-Qur'ani. A'udhu billahi minash shaitanir rajim. Allahu akbar. Bismillahir rahmanir rahim. Da'awahum fiha subhanaka Allahumma. Ó ṣe wá ké bí pọ̀ ṣẹ̀ṣẹ̀ jẹ́ sàrítà rẹ̀. Wa tahiyyatuhum fiha salamun. Àwọn ogun afá yìí. Wa akhiru da'wahum alhamdulillahi rabbil alamin. Àwọn ọlọ́jà sọ̀pọ̀ ẹ̀ àwọn bàbá sọ̀rọ̀ kẹ́ ní tí bàbá ní ojá lò bàbá ní bóhùn rẹ̀ sí jágere wọ́n ní ó ti fọkàn sí pé ilẹ̀ kú fú lọ ó fi kọ́ ni alhamdulillah ẹ̀rí ọmọ àlìjẹ́nà ọlọ́run sàṣẹ́wá lọ́mọ àlìjẹ́nà wọ́n ní da'wahum fiha subhanaka Allahum da'wahum fiha subhanaka Allahumma. Àwọn kankan bẹ tá a máa ṣe inú ayé tá à ń ṣe lọ́wọ́ nísìnyí a máa kírun salatul maktubat àwọn fara'id àwọn sunna àwọn mustahabu a máa ṣe inú ayé tá a wà yìí bí Ramadan bí ààwẹ̀ àwọn kankan tó tún nawafil a máa ṣe bá ti ń ṣe ayé tó mọ náà ni àmọ́ a máa ṣàdúà
a máa dúpẹ́ fọ́lọ́run kò parí sáyé ń bì. دعواهم فيها سبحانك اللهم. àdúà àwọn àfáàní ẹ̀ múra sádùn ẹ̀ máa ṣe é ká tẹra mádùà ká máa ṣe é àdúà dáa púpọ̀ ẹ̀rí as-salat ayé àdúà ṣíṣe ìbẹ́lọ́hùn ká máa bẹ́lọ́hùn bá a ti ń ṣe láyé ń bí òun bá a ti máa ṣe lọ́hùn náà. وتحيتهم فيها سلام. nísìnyí láyé ń bí àmọ́ sálámà síra wa فإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. nàbà sálámà sí yín gbólóhùn téèyàn fi kí rẹ ní láyé tó dájú salamu alaykum olójúṣe ńlá Muhammad sallallahu alayhi wa sallam. arákùnrin kan wọlé gbàtí ó sálámà tó fẹ́ wọlé sọ́dọ̀ ànábì àwọn sábẹ́ sì jòkólẹ̀ ẹ̀gbọ́n tí ó rí salamu alaykum ànábì ní ashara sallallahu alayhi wa sallam. ẹni kejì ó wọlé oní salamu alaykum wa rahmatullah ànábì ní ìṣòro ẹni kẹtọ́ wọlé oní salamu alaykum wa rahmatullah wa barakatuh ànábì ní salasu. wa tahiyyatuhum fiha salam. tahiyyatuhum fiha salam ọba lílọ́gbà àlìjánná ìtú ọmọ fi kíra wọn náà ní salamu alaykum kọ́dọ̀ ọlọ́run gbó fi sí tiwa min kulli babin salamun alaykum bima sabaritum fa ni'ma uqbad-dar kọ́mọ máa gùn mọ́ torí àsìkò ti dédé gbogbo tàbí ló ṣe dúpẹ́ fọ́lọ́run níta sàdúrà bàbá ní ìlú ṣe mẹ́wàá náà lọ́mọ́ títà bá tí wọ́n ń jẹ́ kí ìpẹ̀tẹ̀ ojú yẹ fún lọ ọjọ́ máa wá lọ. lálìjánná àwọn màláíkà gan máa wá bẹ̀ wá wò ọlọ́run gan wà fíṣítì wa salamu alaykum bima sabaritum wọn ni wọ́n máa wá kí wa kí ọlọ́run kọ́ máa bá yín bima sabaritum pẹ̀lú sùúrù tẹ̀ ṣe láyé ẹ̀bọ́n ti mú tó ẹgbà àwẹ̀ níta fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ sóràtù Yunusa àbí ẹ̀kọ́ ìtì ìsọlọ́wọ́ ìrísí sóràtù Ra'di inú Al-Qur'an sóràtù Ra'di salamun alaykum bima sabaritum ìkí ọlọ́run kọ́ máa bá bima sabaritum pẹ̀lú sùúrù tẹ̀ ṣe láyé ni o sùúrù láti gbà àwẹ̀ ẹlòmíì lábẹ́ bẹ́ẹ̀dì ẹlòmíì oníkùkárí púpọ̀ nípa àpanu nípa àjẹun àwọn gàrí tó gbé ẹlòmíì tó wá lẹ́ran tó gbẹ̀lé ẹlòmíì níkúlí lé gbogbo ẹ̀ lè wọnú ẹlé ẹlòmíì kẹmọ́rì tẹ́lẹ̀ pàánù tòun ti bẹ́ẹ̀ náà sùúrù òjò débẹ̀ òun àti ẹ̀ mọ́ra wọn lójú ni ọlọ́run ti wá mọ gbogbo ìsóhùn kọ́ dá wa salamu alaykum bima sabaritum ìkí èmi ọlọ́run àánú ọlọ́run kọ́ máa bá yín pẹ̀lú sùúrù ọ nípa nẹ́ẹ̀mà ókè bàdà ọlọ́run tó ní má dàlá nẹ́ẹ̀mà bẹ̀rù má dàlá ibi tẹ́yìn dé sí yóò wá ibi tẹ́yìn dé sí ọmọ ìdá púpọ̀ inú ẹni tọ́lọ́run ó kì í sáà màláíkà ó kì í bẹ́ẹ̀ ẹjá sàánú ọlọ́run ṣe bẹ́ẹ̀ wá. Rabbil alamin. À ń bẹ lọ́run láyé àyín tó dùn mọ́ lọ́run tó tò sí inna Allaha yuhibbu al-mulhina bid-du'a àwọn tí bá máa wo kókó má dùá ọlọ́run ni mo fẹ́ wọn púpọ̀ fún àwọn bàbá tó náà mọ́ bọ̀ lónìí náà nítọ́lọ́run fẹ́ nù tí wọ́n á jòpẹ́ wá dúpẹ́ bẹ́ẹ̀ àwọn kan náà bẹ́ ọkùnkan kọ̀ bẹ́ẹ̀ lómi láyé má báyìí ọkùnkan kọ̀ bẹ́ẹ̀ lómi má láyé báyìí ó sì bẹ́ẹ̀ lómi ọ̀sùtù ló ti bá ti ló gbóná tó yìí ọlọ́run ṣàánú wọn ọkọ̀ tó bá gbóná tó bá farabalẹ̀ bẹ́ẹ̀ bá ń darí inú òrùn bọ̀ inú ẹ̀kọ́ àwọn elétò ìlera ọmọ darí inú òrùn bọ̀ tó gbogbo ẹ̀ gbóná tọ́lá ìbùkọ́ ọkọ̀ jáde ti dáná bó ti ń wọlé gbára náà kọ́ lọ́rọ́ mi rí o ẹ̀rọ síbẹ̀ náà ọkọ̀ jòkólẹ̀ bí ìṣẹ́jú 5 sí 10 tó bá fẹ́ sinra gbàmù ló tó wá sinra bó bá sì sinra ò ní kọ́kọ́ dami ságbárì rẹ̀ ẹ̀dàkùn ẹjẹ́ mọ lísì sí ẹ̀wọ̀n tó lọ́n fi nǹkan òyeyé omi kọ́kọ́ dami ságbárì ọkọ̀ dà sára nẹ́ni ara rẹ̀ ọmọ wá sọ fórí rẹ̀ pé omi ń bọ̀ ara rẹ̀ ọmọ wá sọ fórí rẹ̀ pé omi ń bọ̀ ẹ̀hẹ́n àmọ́ tó lórí un transformer ní ọlọ́mọdé ó blow wáhírù dáwà
bó ti wá gbóná tó yìí bó ṣe gbóná tó yìí náà ọlọ́run sì ṣàánú wa ọlọ́run ṣàánú wa dákun ọlọ́run á sì inú rọ̀lẹ́ yóò rọrùn. àmín. méjì ọjà sí bá àti fẹ́. àmín. á bẹ̀rẹ̀ á sọ lọ́la ọdún ní ọjà sí. àmín. gbọ́dọ̀ jáde kìyàmà àdúrà tá a máa ṣe ní kọ́dà gbogbo tá a máa fẹ́ á béèrè fún náà subhanakallahumma ọ̀tán nítorí ọba ti wá gbẹ̀lẹ́ lòun yóò sì déwájú rẹ̀ kọ́dà à ń gbọ́ nínú mọ́tò chairman lánàá bá ti wọnú mọ́tò àwọn bàbá alájà gbàdá ń gbọ́ lọ Suratu Ghasiyah tí bàbá tú láàrin yà ọlọ́mọsà bá ké bàbá bàbá bá débi wá àpè wá bọ́n mọ̀ọ́dúnrún kọ́dà yàdì jẹ́nà àwọn tìmùtìmù àwọn tìmùtìmù tí èsì tìmùtìmù kẹgbẹ̀ dànù bàbá ní ọlọ́mọba kí àwọn alájà gbà bàbá wọ́n mọ̀ sí tafsiri bíi kí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ànábì gbà pẹ̀lú Jibril nígbà lọ́ọ̀ fi yé wọn bàbá ní tìmùtìmù ti bẹ̀ wọn kì í ṣe kúrò lọ́ọ̀sẹ̀ mọ́ fàámára ọmọ bá ń gbé tìmùtìmù wá bẹ́ẹ̀ kọ́ tàlìjánà bọ́ ọba tí ń rò pé mo fẹ́ ferí lé tìmùtìmù yóò sì gbé wa rẹ̀ wá bọ̀ yóò sì gbéra rẹ̀ wá bọ̀ nítorí lè fún aláìjánà náà lára tá à ń parí lọ yìí ọlọ́run ò ṣe o bọ́ ọba tí ń fẹ́ nǹkan kan yóò sì mọ̀ ọba tí wọ́n á ṣe nítorí ń fẹ́ òun tó ní subhanakallahumma òun wíyùn tán bí nǹkan òun bá ṣe tán kí ló tún wá tẹ̀lé wọ́tá alhamdulillahi rabbil alamin ọpẹ́ tá ń dáláyà ní fílẹ̀ lọ́hùn náà méjèèjì àdúà àtọpẹ́ tí ó ṣẹlẹ̀ àlùjánnà àtayé tá ti bẹ̀rẹ̀ ọpẹ́ náà láwá dálé jẹ́mẹ́ jẹ́ pé alhamdulillah bàbá wa chairman Ansar Islam ẹkú gbogbo ìgbà wọ́n wà ní jòkólẹ̀ bàbá wa lókè àgbẹ̀dẹ àwọn bàbá ẹgbẹ́ àwọn ẹlẹ́jẹ̀gbà náà wọ́n jòkólẹ̀ kọ́dà kí ọ̀sí wà sí bàbá òkè àgbẹ̀dẹ ó sì wálé wọ́n wà jókòó àwọn bàbá àwọn tí máa bá bàbá nàjú nù àwọn náà ti wà lẹ́rìí kí á mọ̀ nísìn ilé mọ̀ta sí àtàwọn àti gbogbo orú wọn ọlọ́mọsà bá wa kẹ́ wọn bàbá wa chairman àwọn táwọn náà tara wọn jáde Allahu akbar kẹlẹ àdúgbò fọlọ àwọn táwọn náà tara wọn jáde àwọn ní pọlísì tí wọn lọ́tọ̀ gbogbo ìlú ìsìlámù náà bàbá yìí láti nǹkan báyìí bá ti ṣe nǹkan wọn ṣe lọ náà nù irú rẹ̀ náà làwọn bàbá chairman náà gbẹ́sẹ̀ léyìí ẹ ní màá padà sí ibú o bá a ti dákọ wọn wí kárí gbogbo irú wọn ọlọmọba wa kẹ́ wọn ọlọmọba wa ṣàánú bàbá wa gbé mi yá bàbá wa gbà bàbá dáadáa mo ṣe dé àyìnbó wọn ṣe ní kí n má pẹ́ tó ti mọ yára tóun náà mo bá bàbá ń bí bàbá àgbàlagbà tí bàbá àgbàlagbà àánú ọlọ́run lè mọ̀ rí bàbá ọmọ ṣàánú yín ni ní àwọn apágbọ̀n àwọn ọmọ pè lápágbọ̀n àwọn ọ̀dọ́ wọn pè bẹ́ẹ̀ kò sí irun gbọ̀n kankan bẹ́ẹ̀ bàbá ní sí bàbá ọdẹ àbọ̀ kí wúlò jẹ́ ọlọ́wọ́ gbogbo àwọn àgbàlagbà bẹ́ẹ̀ tí wọ́n máa jòkó báyìí ní ìjẹta lánàá àwọn táwa mọ̀ àwọn mẹ́rin láti mọ̀ àwọn táà mọ̀ bàbá ló mọ́tà ní àtúndí jókòó yìí Allahu akbar kabira ọlọ́run èyí kárí gbogbo àwọn àgbàlagbà bẹ́ẹ̀ èdọ́dọ̀ àlàjì àgbà èdọ́dọ̀ àfọ́ àgbà àti bẹ̀rẹ̀ náà nùfà ọlọ́run bá yọ́rù sí gbogbo wọn ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa ṣàánú wọn àfàgbà Sheikh ní atájọ làdẹ́ bá ti ń dákọ̀ wọn àtàwọn tó bí wọn àtàwọn táwọn náà bí àtàwọn tí wọ́n kọ́ àtàwọn tó kọ́ àwọn náà ọlọ́run sábà yọ́rù sí gbogbo wọn àwọn kan bí agbọ́wàsí ni wọn olólùfẹ́ bàbá ni wọn wọ́n ti wáyà ní àwọn náà dá àfà dákun ọlọ́run wọ́n láàyè gbogbo yẹrù wọn bẹ́ẹ̀ mo sọ ń bí ìjọ ní àwọn ẹlòmíì ò ló kọ́ yà yín lọ́dọ̀ tiwa àmúni lọ́dọ̀ ọlọ́run bá sábà kẹ́ gbogbo wọn ọlọ́run bá wa ṣàánú wọn àdúrà náà bẹ̀rẹ̀ pẹ̀lú pé àwọn tó ti lọ òun láàkọ́ tọrọ fún ìyá wa náà ti lọ kún wọn ìyá wa Sayyidatul Dahana Al-Abida Arówólò ọlọ́run bá sábà wa kẹ́ ìyá wa wọ́n sì gbà kankan rìn bí Ramadan bá ti dé wọ́n ń bọ̀ pẹ̀lú ọ̀sán kọ́dà bẹ́ẹ̀ dọ́dọ̀ wọ́n ti kálukú ti gbé kálukú ẹ̀mẹ́lẹ́gbọ́n wọ́n máa gbé fún wa lérí ẹni báyìí ọlọ́run wọ́n ṣiṣẹ́ dáadáa wọn náà látọ́ rántí mọ́sàbà kẹ́yà yìí àwọn àti gbogbo àwọn jẹ̀mọ́ àwọn tán ti lọ́dọ̀ ọlọ́run sàbà kẹ́ wọn àwọn tó sẹ́kù nínú ayé dákun ọlọ́run mọ́bà ayé náà jẹ́ alìmọ́tò àlọ́ mọ́tà bẹ́ẹ̀ jòkólẹ̀ ìyá wa ìyá tó ráyọ̀ náà ní ọlọ́run sàlékún dáadáa fún yín o ẹ̀dàkùn ẹja ṣe àmín ìyá wa ló mọ́tà ọlọ́run sàlékún dáadáa fún yín o àdúrà yín ó gbà sí ẹ̀dàkùn ẹja ṣe àmín ìyá wa ní sáàmà bá wa gbowó àìlẹ́kọ́ ìyàwó ajé túnmọ̀ bínú gbogbo tí ń jẹ́ túnmọ̀ bí àdàbíyà ní wọn ọlọ́run sàlékún dáadáa fún yín o wọ́n ìyàwó náà dá kí ọlọ́run ṣe tí ó dùn mọ́ yín fún yín ọ̀dàdà haúlà bàbá wa Mufassir
wọ́n ní ẹmọ́ bọ̀ wá ní àwọn bàbá ní ẹmọ́ bọ̀ ní àwọn bàbá ní ẹmọ́ bọ̀ ní ẹ̀rí wọ́n ṣẹ̀ dárí tàfsírì látẹ̀kọ́ àdẹ́nà kan kí wọ́n yà ẹ̀ bàbá ní kẹ́ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀. ẹjá sí àmín àwọn bàbá wa bàbá Mufassir iṣẹ́ bàbá náà wọ́n lọ jẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n ti dé kọ́kọ́dá a máa rí owó ń dakọ̀ kan a máa rí owó bàbá wa Mufassir adúpẹ́ fọ́lọ́run o ọba tó ní ẹlọ ẹtẹ́ ẹ̀bọ̀ rí bí ọlọ́run ti máa ṣe ní rọrùn náà nù bọ́lọ́run ti máa ẹ̀ sì bá sáàmì jàmá bọ́lọ́run ti máa ṣe ní rọrùn náà nù gbogbo àwọn àgbàlagbà tá à ń tọrọ fún lọ́wọ́ kálukú wá dípò bàbá rẹ̀ ń bí náà kọ́dẹ̀ ní tí bàbá rẹ̀ bá ń bẹ bàbá rẹ̀ ó dípò rẹ̀ náà wọn náà ti jọ tà sí ìyàwó ọlọ́mọsàbà kẹwọn tó ní wá ẹ̀gbọ́n fádà wa bàbá wa ìmámù jẹ́rí wọ́n wá ń sọ bàbá wa lẹ́jẹ̀gbà wá ń sọ fún wọn ní ọjọ́ náà pẹ́ ni láti kéékèèké láti jọ wà àmọ́ kéékèèké ìjọ náà bàbá tí wá sọ fún wọn ní wọ́n láwọn bàbá ń jọ náà wọ́n láwọn ní kéékèé Allahu akbar kẹbẹ wọ́n ní bàbá náà ni wọ́n kéékèé náà làwọn wá ọlọ́run gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ ọlọ́mọsàbà yọ́nú sí wọn àwọn bàbá alájẹ́ àgbà ní kúrò láwọn mẹ́ta pẹ̀lú bismillah wọ́n lórí di àlùkò ní kọ̀ọ̀kan láfẹ́ náà sẹ́wọ̀n bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين 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 يا الله nígbà tá a ti yanjú alladhina sabaquna bil iman àwọn tí wọ́n ṣáájú wa tọ́nà lásìkò tí wọ́n dé tí wọ́n sì fi lélẹ̀ náà là ń ṣe àdúrà náà kọ̀ mọ́ síbẹ̀ o kó lè lérí gbogbo àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn sàábì iṣẹ́ ọlọ́run lórí ànábì Muhammad sallallahu alayhi wa sallam dákùnbá wa yọ ìkẹ́nà tí ó dẹ́ka rí gbogbo wọn àwọn ẹni ọlọ́run àwọn wàlíjì ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn pọ̀ wọn ládùúgbà tí ó tẹ̀lé ìta wá sí náà lọ́wọ́ kù báyìí ọ̀pẹ́ la wá dá bàbá la sì bá débi màlíkì yawmi ddin inshallah tá a bá ti parí èyí òun tán ni ó tó wá kàdú àwọn bàbá àti gbogbo àwọn tọ́lọ̀ ni wọ́n sẹ́kù fún wa ìgbà òun náà wà dérí tiwa náà láwà sàdúrà Allahu akbar bàbá ní 23 náà lọ́pẹ́ tá a dà tí bá ti ń pé láwà kí Fatiha lè lérí iṣẹ́ tó kàn ní sinú àwọn bàbá wa ní 10,000 naira yìí àwọn dúpẹ́ fọ́lọ́ alhamdulillah àwọn tó bá ogbó jàmá yìí náà dúpẹ́ fọ́lọ́ wọ́n ní kọ́dà lára ọpẹ́ náà bàbá wa Mufassir tọ́lọ̀ tó sọ àwọn náà lọ dáadáa tí wọ́n dé dáadáa iṣẹ́ bíi náà ni tọ̀hún náà ni ti bí ọlọ́run sì wá ṣe ní rọrùn báyìí wọ́n ní wọ́n sì ṣiṣẹ́ náà jẹ́ alhamdulillah àwọn bàbá tó wá ní ẹ̀mí sì jẹ́ nílẹ̀pẹ̀jẹ́ ṣe àmín wọ́n wá ní àwọn dé dáadáa bá a ti sọ lọ́wọ́ yìí àtàwọn jàmáà àti Èkó àtàwọn jàmáà àti Ìlọrin ọ̀kan àjọ ń dúpẹ́ fọ́lọ́run ẹ̀rí bàbá Mufassir náà ti fi sí àjọ ń dúpẹ́ fọ́lọ́run náà nù ẹjá dúpẹ́ náà tán kí ó tó wá kàtí gbogbo jàmáà ìjà dúpẹ́ tán tàbá ti dúpẹ́ tán á wà gbà àjọ ọlọ́run ò tọ́lú ìta ṣe mọ́jọ ojú òkun àmín gbogbo ẹni tó bá kùnù tí ń bá ń ṣàdúrà tí ń bá ń dúpẹ́ ẹ̀rù náà ní ń bà gbogbo ẹni tó bá ti lè ṣàdúrà púpọ̀ ẹ̀rù ní ń bà lẹ́yìn ẹ̀rù ọlọ́run wà pẹ̀lú ẹ̀ láyà báyìí ilẹ̀ ọlọ́run ó ṣe ó ti parí gbogbo nǹkan ẹ̀rù àwọn àtà náà wọ́n ti jẹ́ ta wọ́n páyà náà ni kó dè rírà nígbà Muhammad ẹ̀rù bíbà náà ni àwa dúpẹ́ náà fọlọ́run ní ọlọ́run ò wọ́n sàgbọ́pẹ́ wa ẹni ó bá dúpẹ́ náà lọ gbọ́pẹ́ rẹ̀ wọ́n ní tàbá débi irun takbiratul ihram ta ṣe tán ta káwọ́ kalẹ̀ tàwa bẹ̀rẹ̀ suratul Fatiha ta kéwù irú ṣe tá ṣe nísìn bàbá alájẹ́ àgbà ọlọ́mọ sàlékò kẹ́ fún wọn àwọn bàbá tó ní ọlọ́run járí wọn pẹ́ bàbá níbi tí Fatiha tẹ ibi tọ́pẹ́ dénú Fatiha ní mọ̀lẹ́kì yọmi dì torí bàbá bá ti ń sọ pé lérí irun alhamdulillahi rabbil alamin wọ́n tẹ́ bá ti máa wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́lọ́ lọ́wọ́ mọ̀ ọdún ọlọ́run pé hamadani abudi ìgbà tí wọ́n wí bẹ̀ lérí irun tó kí àyílá àlásàrì mọ́gíríbì ṣáì tó kí wọ́n túbà tó ń ké Fatiha pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó lọ́wọ́ ní tafsir ọba bẹ́ẹ̀ àmẹ́nu bàbá láti gbọ́ ìtò àwa ni ìta gbọ́nà bàbá ní àtọ́ àkànnà tafsiri bẹ́ẹ̀
alhamdulillahi rabbil alamin ọlọ́nà wà ní hamadani abdi ẹ̀rù mi sì dúpẹ́ fún mi àmọ́ kìí sì wọ́n tó dápọ̀ wọ́ gbogbo sẹ́ńjì ẹni alhamdulillahi rabbil alamin arrahman arrahim àti ẹ̀mọ̀gbò kí pátí àná tó rí rùkú ìwọ ọgbà sẹ́ńjì ògbésì lọ́dọ̀ ọlọ́run ẹni wá sọ pé alhamdulillahi rabbil alamin ọlọ́run wà gbọ́ padà fún pé hamadani abdi ẹ̀rù mi sì kí ni ó dúpẹ́ fún mi tọba tún ní arrahmanirrahim ẹgbọ́n tó lọ́wọ́ tó wí ní asna alayya abdi ẹrù mi sí yìí ní lẹ́rẹ̀ pàwọn àpá yìí tí wò míhùn bọ́nà tí ma wò wà lọ àwọ̀ ọ̀kan rí ní ẹjá pé Allahu Akbar ìfẹ́kọ́ máa gùn nípa tọba tí wọ́n ọwá bí tó tí àpá yìí ní ibi tí ń dúpẹ́ lọ́wọ́ tó ń sàdúrà lọ́wọ́ kí lọ́wọ́ tọba tí wọ́n wò mí àbọ̀ ń họra alọ́lọ́run ní yóò ní kàn sí tọba ti kọjú síbò míì ti kọjú síbò míì àbí àbọ̀ rọ́ọ̀ṣì ara rẹ̀ níbi arrahman arrahim asna alayya abdi afọwọ́ mọ́lẹ̀ asna alayya abdi ẹrù mi ṣe kí ni ẹrù mi sí ẹrù mi yìí ní tọba kí lọ́kẹ́ jama maliki yawmiddin àbí maliki yawmiddin ẹgbọ́n tó lọ́wọ́ wí ní majadani abdi ẹrù mi sì gbóni tóbi ọwá ń bá lọ bẹ́ ọwá níbi iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run ni hadha bayni wa bayna abdi in ti ń bẹ láàrin èmi àtẹrù mi náà iyyaka na'budu wọ́n ní ìrẹ́ láwọ́ máa sì bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ tó àrin bẹ́ẹ̀ tí tún ìrẹ́ láwọ́ máa sì tó nígbàtí bàbá ó tu ìrẹ́ ni wọ́n lò ẹni bó sí ọlọ́run ìrẹ́ láwọ́ máa sì wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ̀ láti ti máa wá ìrànlọ́wọ́ ọba níbi tá bọ̀ pẹ́lú lónìí náà ni ẹjá múra torí àkókò Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim Allahumma salli ala sayyidina Muhammadin وعلى آله وصحابه وسلم àníyàn wa náà ni pé bàbá bẹ̀rẹ̀ tafsiri fún wa ní rọrùn àwọn náà ń wá ní rọrùn ọrọrùn ní rọrùn àsíwọ́ dáadáa ti tèkó àti tilẹ̀ yìí àti gbogbo bí ká lẹ́ka sí àdúpẹ́ o àwẹ̀ náà àgbà ní rọrùn àmúra tá a sì nù nírọ̀lẹ́ yìí a sọ ní lọ́la insha Allah bàbá ní ọlọ́run méje ẹ̀kọ́ tá a fẹ́ dá àdúpẹ́ fún ọ àtúwá fi béèrè pé méje léjì ojú òkè méje orúkọ mọ́bànújẹ́ fún wa yá sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ilé àdàjẹ́ àgbàmọ́dì ó dìtàn gbogbo tí ń jáde bí ìyàdàgbáyé ọlọ́run méje á dìtàn ilẹ̀ àmọ́ àmì kọ́ wọn sọ gbogbo tí jẹ́ Ansar Islam àti gbogbo ń tá a gbé lọ́wọ́ jọmọ yàtọ̀ sí dáadáa sí ni mọ́jọ kankan bàjẹ́ ńbẹ̀ àtàwọn tá à ń jọmọ àtàwọn tá à ń jólùfẹ́ ọlọ́run mọ́sà sàánù nìkọ̀ọ̀kan wa bàbá ní ká kó àdúrà náà lákòóyà àti gbogbo tí jẹ́ mùsùlùmí lágbàáyé wọn dá sàdúrà náà kàrí wa bẹ́ẹ̀ ọlọ́mọ́sá gbàdúrà wa bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. àwọn bàbá ní fatiha kan la ké lẹ́yìn rẹ̀ o a ké fatiha kan sí i tá a bá ti ké tó bá ti jẹ́ méjì àwọn àníyàn tá a bá tún fẹ́ dà á dà sí i lásẹ̀sẹ̀ wá kélẹ̀ kẹta wọ́n ní ẹjá fọ̀rọ̀ lè fọ́rọ̀ nígbà tó ti fún wa ṣe báyìí wọ́n fẹ́ gbà fún wa náà wọ́n lábẹ́ ọ̀nà kọ̀ọ̀kan wọ́n gbà wọ́n ẹ̀mẹ́ ẹjá ṣe àmín nígbà táwọn àti bàbá ti bẹ̀rẹ̀ àárín àwọn àǹfààní àwọn àdùnnú là ń bá pàdé ń bí kó ń wà sí ọmọ wọn rẹ̀ nítorí bá ṣe wà sí gbogbo èrò lè pọ̀ tó tọ́ wọ́n lè kún síwájú yàn wọ́n sì máa hẹ́ẹ̀lì rẹ̀ gbogbo ọ̀nà wa gbọ́ wà sí náà kọ́ fẹ́ràn ẹni tí ń ṣe wọn ọgbọ́ síwájú lánàá ọgbọ́ lánàá gbogbo yẹn wá ń hó ibẹ̀ ní ẹni wá bẹ̀ tọ́jọ́ ta rẹ̀ gbogbo tó ní ọmọ wínà wọn kìí ṣe kọ́ fẹ́ràn lè yóò fi mọ pé kó fara rẹ̀ balẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ó sọ tó bá tiẹ̀ wá sọ tọ́lọ́run ó kù sọ́wọ́ ẹni ọba gbọ́ bàbá bá yín dúpẹ́ fọ́lọ́run o alhamdulillah bàbá wa nílọrin bàbá wa lẹ́kọ̀ọ́ bàbá yín dúpẹ́ fọ́lọ́run o alhamdulillah àwọn gbogbo yẹn máa ń ṣe àmì kọ́lọ́run níjọ́ bàjẹ́ àmín Ọlọ́run o bàbá wa lẹ́sẹ̀ àgbà àlékún àlàáfíà àlékún ìdùnnú àlékún mọ́gbà fún ọ ìdùnnú ti lé ìdùnnú ti ta tinú jàmá ọlọ́mọ fi kankan wọn yín bẹ̀. amina. ọ̀tún àlàáfíà ọlọ́mọ sábà ṣe fún yín. àmín. ní rírí kẹ wọlé kẹ jòkó kẹ sọ̀rọ̀ adúgbò fọlọ́run fa. alhamdulilayi. ọlọ́run ní yóò bàjẹ́ o. àmín. yóò bá tún máa yàtọ̀ yóò máa dà sí. àmín. tọdún tí ń bò tó dà jù báyìí lọ. àmín. tọdún tí ń bò tó dà jù báyìí lọ. àmín. àní pẹ̀lú àmín. àlékún lóore. àmín. àtẹ̀yìn àti gbogbo tí ń jẹ́ ìyẹn ọlọ́run sábà sànù yín jáde. àmín. inú ilé náà mọ̀jọ́ dìtàn bó. àmín. jàmáà náà mọ̀jọ́ bàjẹ́. àmín. gbogbo tọ́lọ̀ ń ṣe fún àwọn bàbá lára àdàbíyà lára ansar islam tí dòní àti èyí tí tó ń bọ̀ lọ́la bí ó bá máa yàtọ̀ fún ọmọ ẹ̀ lọ́wọ́ jọ wọn dá sí i yunifásitì ti bàbá ọ̀lẹ́jà gbà dákun àlùbáríkà tí ń wọ bẹ̀ ọlọ́jọ́ máa lékún sí i gbogbo àwọn tá a dáwọ́lé nílùú yìí ní lókèrè ní ọlọ́jọ́ máa rọrùn sí i ọlọ́jọ́ sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ẹ dákun fún àwọn bàbá lè ilá fi alam nashra àwọn àti gbogbo tí ń jà wọn ojú ọdún kò ní dá lérí yìí bismillahir rahmanir rahim إلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمين. آمين. bàbá wa àgbà lágbàjì bàbá kírímìyà bàbá wa débísí àti gbogbo àwọn tí máa jòkó láyé ní àyè tàbí máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bàbá wa ló mọ́ta bàbá wa tafsir lẹ́kùn táwọn náà tún dé pẹ̀lú wa bàbá wa chairman bàbá wa lókè àgbẹ̀dẹ kẹ́lí gbogbo àwọn jẹ́mọ̀ tàbí máa pé ń bí Ọlọ́run kún mọ̀ wá àtàwọn tá à ń jòkó lé àga ni tààtà ń jòkó lé ẹni ni àtàwọn ẹ̀yà wa àwọn afá wa ibi táwọn jòkó náà nù àbí kí wọ́n jòkó ń bí
àbáyé dúpẹ́ fọlọ́wọ́ àwọn ajánásì arọ́wàsí wọ́n lọ́wọ́ wọlé òjíṣẹ́ ńlá Muhammad ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tí ọba máa yàtọ̀ sí ọlọ́wọ́ jọ máa dáa sí wọ́n ní sẹ́ ẹ̀tọ́ ọlọ́run tá a ṣe yìí ọlọ́run ní dáadé wà láyà wọ́n níbi tí ń wí wọ́n ọlọ́mọ yìí mi náà lẹ́ẹ̀bẹ̀ o ọlọ́run kọ́ sí akálukú lẹ́sàn olóore kọ́ gba àwẹ̀ náà fún wa Rabbana taqabbal salatana wa qiyamana wa ruku'ana wa sujudana bi rahmatika ya arhamar rahimin ọlọ́run dákun mọ́jà sí lásán àti ẹ̀gbà ọkàn wa gbà àti tìláwà tá a ṣe ní àti nàwáfẹ́ ní àti gbogbo tá a ṣe àti sàárà tẹ́nìkọ̀ kan ṣe bó ti wá lágbára wọn kọ́dẹ̀ ní ọlá tó la làbídùn sí méjì òun jẹ́ làjì ọfẹ́ nìkan lájì òun náà ṣe náà nù gbogbo olóore lágbàáyé tẹ̀ ń dáná ìsinú fún kálukú ẹ̀ ń sí kálukú lẹ́nu ẹ̀ ń fún wọn ní nǹkan àwẹ̀ gbogbo ẹnu tí kálukú gbà ṣe ọlọ́run ní jẹ́ àpàdánù o gbogbo àwọn sí olórí tá a ṣe wọn lọ́wọ́ ó gbà fún wa ọlọ́run ìyọ́nú sí wa gbogbo àwọn èèyàn wa tí wọ́n wò wá lágbàáyé tí kálukú wà lọ́mọ sábà dáàbò rẹ̀ bò wọ́n àwọn afá wa gbà mísánà àwọn àṣìlẹ̀ lọ́nba àbísọ̀ ẹ̀sọ́ wọn lọ́nba dáàbò rẹ̀ méjìjáde ní pẹ̀lú sùn láàrin lọ́nà darí wọn wọlé pẹ̀lú alhamdulillah gbogbo àwọn èèyàn wa à ń wò yín láyé ní àyín ọlọ́mọ sábà sàlékún dáadáa fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa àdúrà tá a ṣe yìí ọpẹ́ tá a dá yìí wọ́n nínú kó gbà fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa bí ó bá yàtọ̀ fún ọlọ́njọ́ ọmọ dá sí ọ̀la àmín lábẹ́ bẹ́ẹ̀ ká tó ké fátíà ẹlẹ́ẹ̀kejì àbẹ̀kọ́ ká tó kẹ́lẹ̀ kejì bàbá wọ́ bá a lọ́rin ṣeéhù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọlọ́run bàbá jáde lé pẹ̀lú bismillah ọlọ́run darí wọn wọlé pẹ̀lú alhamdulillah gbogbo tí wọ́n lọ sí lọ́n jọ ọrùn síse ọlọ́run bá fẹsọ́ ẹ̀sọ́ wọn ọwọ́ dáàbò rẹ̀ bò wọ́n ilé àfa àlímì mọ́jọ́ dìtà gbogbo àwọn dáwùdù àwọn mọ́gàjí àwọn balógun ọlọ́run sábà mójútó ní kọ̀ọ̀kan wọn bàbá wa ìmáàmù Màlẹ́ ọlọ́run bá sàlékún dáadáa fún wọn bàbá ìmáàmù Gàmbàrí ọlọ́run bá wà pẹ̀lú wọn bàbá wa Jánásì bàbá wa Rabbana ọlọ́run ayíkàlẹ̀ gbogbo àmánà lọ́rin wọn lọ sàlékún dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn olóyè fún bàbá wa bá lọ́rin gbogbo àwọn balógun ló sábà sàlékún dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́dà àwọn gómìnà wa àtàwọn tí wọ́n ń ṣèjọba pọ̀pọ̀ wọn lọ́nà tí wọ́n sọ dáadáa ọlọ́run máa sàmànà wọn àwọn sẹ́nítọ̀ wa ọlọ́run bá ṣàánú wọn àwọn lídà sàràkí kọ́hún ẹ̀ka ní gbogbo irú wọn ọlọ́run dákun ọba tó pè wọ́n ní tiwa wọ́n lọ padà sí gbọ́jọ́ bá wọn o bí bàbá ti rán mi kọ́dà rí inú wọn tó wá gbọ́dọ̀ sí tafsiri àti inú wọn tó tún wá wọ́n nílùú kọ̀ọ̀kan wọn náà lọ́mọ sábà ṣàánú wọn ọlọ́run bá wà pẹ̀lú wọn ọlọ́run bá dúró tì wọn ọ̀là àmín wọ́n ní baálé kọ̀ọ̀kan lé kọ̀ọ̀kan náà lọ́n ṣàánú àwa náà dákun ọlọ́run olówó oníṣẹ́ ìjọba wọn nínú fàgbárùkà sọ́rọ̀ ẹni kọ̀ọ̀kan tọ́dún ọ̀tọ̀ látà fẹ́ ṣe ìdákun ọlọ́run ṣe ní rọrùn fún wa ká lọ bí àṣà bàbá wa Khalifa ti jẹta bàbá mufti ànánù wọn ní ọlọ́run Ramadan àásìn lọ yídì wọn là á jù ń yọ ọmọ lọ sí wọn láwọ àpàdà wálé ọlọ́run sà sí bẹ́ẹ̀ fún wa ọlọ́run sí bẹ́ẹ̀ fún wa ọlá àmín ọyá jẹmọ́ al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. tọ́kàn báyìí àwọn bá ti mú wà lúwà wá bàbá mufasir náà ti mú wá tá a bá ti gba sàárà àjẹ tán nísìnyí bá ti ọwà sí kínní àwọn àfi dé eléré gbogbo ẹni ó ṣiṣẹ́ bí eléré kí tàbí sọ̀rọ̀ àwọn ẹnjìníà tí wọ́n ṣètò rẹ̀ àbá tó sàdúrà lẹ́ẹ̀kan gbogbo èlò tó ẹ̀kẹ́ mi náà wí tí wọ́n ṣètò kìíní tí wọ́n lọ tí wọ́n bọ́ ọlọ́mọsàbà sàánú wọn ẹ̀ sáàmì fún wọn àwọn sàrùsùlámì àwọn náà jòkó lọ́wọ́ kan àtàwọn ọ̀kan ní fún kága wọn lọ́nà sàánú ẹni kọ̀ọ̀kan yóò àtàwọn tí wọ́n ká ìbọ̀ wá bẹ̀ àfáàwà Habib àtàwọn àtàtẹ́ẹ̀ká ọlọ́run ti ní kẹ́ parí ẹ̀kọ́ yín ẹ̀rọ náà gbégbà yóò sí náà fún yín yọba wa ṣàánú yín òun náà lọ́ka àwọn ló gbé ẹ̀lọ́ mú wá kò ní ṣẹlẹ̀ sí yín ọlọ́run yọba máa yàtọ̀ yọ mọ̀ àwọn tí inú sì lálùbáríkà ọlọ́run bá ṣàánú yín lẹ́nu gbogbo àwọn ajánásì látòkè délẹ̀ ọlọ́run sábà ṣàánú yín o bàbá akínmọ̀lì yá wọ́n ní bàbá wa níbi sí wọn ló wà dúà wọn ní 1000 naira gbogbo ajánásì pátápátá kọ́lẹ̀ ìjọ wà lónìí lọ́ba àgbàdúrà wọn bàbá wa chairman àwọn náà ti ní owó ọpẹ́ táwọn ọmọ bàbá láti Abẹ́òkúta òun náà ti dé àyè kálukú tí mú ti ẹ̀ wá ọlọ́run sáà mẹ́rin kọ̀ọ̀kan wá bàbá wa alóòmọ́tà àwọn náà ti dé àyè lọ́wọ́ jáde ọgbà ẹni mìíràn wà kò tèmi náà ẹ̀ kí n rí bẹ́ẹ̀ ẹlòkùnmọ́ ọ̀kọ́ yìí
ọlọ́wọ́ ṣàánú rẹ̀ Àmín. wọ́n dájú àti mísánà tá a ṣe ẹsẹ̀ amínà wọ́n ní ìfẹ́ ọlọ́run làwọn bàbá púpọ̀ ọlọ́run wọlé àlùkùránì tó gbé wájú náà tó wà ń jókòó ti yàn ọ̀rọ̀ rí òní dàrú mọ́ ó tún wá sanwó àpá mísánà lọ́tọ̀ ọlọ́run àbáyé náà ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wọn náà ẹlẹ́ mi náà ráyè kọ́wọ́ bá kó eléré tiwa gbogbo tí mo kó jáde náà ni ọgbà eléré wọ́yì lọ́wọ́ kára bẹ̀rẹ̀ká 1000 ọba lókè àgbèdè àwọn àti ilé mọ̀ náwó kan nísìn owó tí mọ̀ náà nísìn ọ̀pọ̀ kò sẹ́ni ọ̀nà bẹ́ ọ̀pọ̀ ẹni mo ṣe kọ́ bá kò báyìí ní gbogbo tí nígbàtẹ́ bá ní tẹ́ bá ń nàka sí ibi àpò mi ẹ̀yìn náà kọ́ bá kò mí àpò kan náà dẹ̀ ti mú ìtẹ́ iná ẹ̀rùn sí iná ọba yẹ pé ẹ bá fẹ́ kí kọ́ bọ̀ kò mí ẹ̀yìn náà kọ́ bọ̀ kò mí kémi náà kọ́ bọ̀ kò mí ọlọ́wọ́ jáde ọgbùgbọ́ ọgbà ẹjá ṣe àmìnà ẹjá ṣe àmìnà abdulmomini so ó náà ti dé ẹ̀yìn afáwà yìí àwọn ẹ̀yìn 500 naira lọ́gbà wọ́n sọ pé ẹwọ ọlọ́run láti lé àṣìlẹ̀kẹ̀ kọ́lọ́run dùn ẹ̀rọ ọlọ́run láti lé àṣìlẹ̀kẹ̀ àwọn wáfà ní ẹ̀sí ọlọ́kọ́lọ́wọ́ ó gbé òun dìde ọlọ́run ó gbé òun dìde ọlọ́run nígbà wọn náà lulẹ̀ ẹjá ṣe àmìnà ọlọ́run ti gbà á ẹjá ṣe afáwà náà láwọn náà ṣe bẹ́ẹ̀ jẹ́mẹ̀ ṣe àmì pẹ̀lú ònà láàfin ń dá ẹ̀yọ́ ọlọ́run sálékún nínú fẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ọlọ́run gbàdúrà wa jù báyìí lọ ẹjá ṣe àmì ẹnjìnìà Abdulgani ọlọ́mbà ṣàánú òun náà sàbí ètò ọlọ́mbà ṣàánú ẹ̀ ọlọ́mbà gbogbo tí jáde bá dẹ́kẹ̀ ìkúnrẹ́ mọ́sàbà ṣe é fún ọlọ́mọdé ọ̀rọ̀ rẹ̀ ó dàrú lọ́lẹ́ ọlọ́run ọkùnrin kan Ismail tó náà máa sanwó fún ní ìbáyìí ọmọ bàbá fílà èyí bẹ́ẹ̀ ọlọ́mọsàbà ṣàánú òun náà lọ́dọ̀ ọlọ́gbọ́n àti ń gbọ́ àti ń wò wá lápẹ̀rẹ̀ òun náà látọrọ fún lọ́wọ́ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ ṣètò àsọdún ayọ̀ àsọdún àbáyìí náà ní 1000 naira lọ́wọ́ jáde àrẹ ọgbà kálukú sàn dúpẹ́ bọ́lọ̀ náà ni ọlọ́wọ́ gbọ́ pé wa o sọ́dọ̀ tí ìfà à ń fi ń lé báyìí lé rábà náà lé o lè ọjọ́ atásìkò tó náà o atásìkò tó náà o ẹjá ṣe àmì rẹ̀ atásìkò tó náà apá àwọn ìdákùn mọ̀ bí ọ́ mo fi lé apá anábì ọ́ ọlọ́wọ́ jáde àwọn ọgbà o ọlọ́wọ́ sàdékù dáadáa fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa ẹsẹ̀ gírí o ẹsẹ̀ gírí wọn ní kẹgbà 400 ṣé wọ́n gbà sẹ́yìn yẹn ọmọ àgbà ọlọ́wọ́ gbà ẹjá ṣe àmì muwaddahu ya Ramadan muwaddahu ya Ramadan ṣe muwaddahu ya Ramadan ya shara al-imani ya Ramadan ẹwí muwaddahu ya Ramadan muwaddahu ya Ramadan Samsudeen Ọlámilékan Ahmad ọlọ́mọ́sá ṣàánú òun náà kìí fi ìjòkó ilẹ̀ nígbà kan ọ̀nà agbárí rẹ̀ mọ́jọ́ dí ya ṣára tọ̀hárá ti ya Ramadan ẹjá dágbére muwaddahu ya Ramadan muwaddahu ya Ramadan ya ṣára laylatil qadri ya Ramadan ẹwí bẹ́ẹ̀ bàbá wa bàbá wa Idris látẹ̀kọ́ àwọn àti bí àyíkọ́ 1000 ọlọ́wọ́ gbọ́dọ̀ àyíká ẹrú ọlọ́run Idris ẹrú ọlọ́run ẹni ọba ní dáadáa yọ́ ma wá wù lọ́kẹ̀kún orí ṣe ẹrú ọlọ́run náà Idris àti kókọ́rí olóhun fẹ́ tánlọ́gì gbogbo yàyí ẹ̀sì pé Allahu Akbar má fi kú járọ́ àmín àìní lọ́wọ́ mọ́ má fi járọ́ àmín ẹ̀gbọ́n rẹ̀ òun ló ṣe bọ́ọ̀lù fún wa ń bí fún léèwé ń bí àti gbogbo àdúgbò àbúrò náà tó wá lówó ṣe tánlọ́gì sí gbogbo yàyí ọlọ́run mọ́jọ bàjẹ́ fún àmín ọ̀nà tí ń gbà rí báwa yá kan ọ̀dọ̀ rẹ̀ kọ́ yà lẹ́nu kó tún ṣe ju bóhun ti fẹ́ ṣe lọ àwọn tá a sá dúà fún ta sáàmì ìsánú àwa náà Ọlọ́run gbogbo táwọn ọjà máa rí ìgbà jáwa náà orí ṣe bárúkọ ọlá nẹ́bí lórí Ọlọ́run ọlá muwaddahu ya Ramadan bàbá ẹni abá kí muwaddahu ya Ramadan ya ṣára gùfúrání
رمضان شهر الغفران oṣù àforíjì ni شهر القرآن oṣù القرآن rè adúgbò fọlọ́mù àwa tá a ṣe lọ dàbọ̀ àwọn náà láàkì káàbọ̀ insha Allah al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 يا الله ربنا